Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi mo kí wa ẹ̀ka àkóbójú ọjọ́ ṣe rí mo kẹ́. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kémi àti yín kájọ ṣe àgbéyẹ̀wò gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Ọlọ́run ò ní fìyà jẹ wá o. Àṣé ìdí ọ̀rọ̀ náà pọ̀. Ọ̀nà bí tí ìyà yẹn ti ń wá ó pọ̀ gan ni. Bọ́ àwọn wo ló fa ìyà yẹn? Bí ò ń ṣe àwọn tí a pè ní àwọn olórí. Ẹ wo bí àwọn pípù ìbọn ṣe wá ń pa àwọn èèyàn lẹ́kúnjayé. Kò tiẹ̀ wá tó ibi tó ti wá jẹ́ wípé oh my God, ó máa ṣe o. Èmi nìkan kọ́ ni màá rí, èmi nìkan kọ́ ni màá wò ó. Wọ́n wí bẹ́ẹ̀, wọ́n sọ bẹ́ẹ̀. Kò sí orin kankan tá lè kọ sínú nǹkan tó wà nílẹ̀ yìí. Orin kankan ò sí bí òun ṣe wípé ìgbà wo ló máa jẹ́ mi ò mọ àkókò owó ní bọ́ mo mọ̀ wípé ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni a lè sin pẹ̀lú òkú ẹ̀. Ó ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni torí wípé kí ni ìwòye 20 years ago 50 years ago àwọn èèyàn ń sọ̀rọ̀ bọ̀ kò tó báyìí. Tó bá máa tó another 5 years another 10 years a máa rí wípé ìyàtọ̀ náà máa wà ju bá tún ṣe ń sọ̀rọ̀ yìí lọ títí dìgbà tó máa fi di wípé àníṣe. Torí mo gbọ́ opinion oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà, ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́. Tí dókítà náà ń sọ̀rọ̀, mo máa ń lo fídíò arákùnrin náà dáadáa. Opinion títí wọn ni wípé ká respect opinion ẹ̀. Ọmọ bíi ṣẹ̀kírì ọ̀bíní tàbí nǹkan kan ni dr kí lórúkọ mo ti gbàgbé. Ó ṣà ń sọ̀rọ̀ kan ṣá wípé tó bá sọ wípé ó ní ìsẹ̀yìn ní ọ̀rọ̀ Nnamdi Kanu ló ṣẹ̀ṣẹ̀ dàbí ìgbà téèyàn sọ̀rọ̀ síwájú kọ́rọ̀ yìí wá máa ṣẹ. Wípé ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé lọ́dọ̀ tòun àwọn nǹkan tó ti ṣe àwọn nǹkan tí ìlú ti ṣe kó wá máa di abandon àti wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló máa bá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló máa bá lọ wípé ká pín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ṣe ń lọ. Àwọn people yìí ń palẹ̀ ogun wọn but mo mọ̀ wípé ọ̀pọ̀ tó wà bọ̀ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé táwọn èèyàn wa bá lè fi eléyìí náà tán bá lè fi máa kọ́gbọ́n. Máa gbé fídíò kan tọmọkùnrin kan náà sọ máa gbé wá wípé nǹkan tẹ́ bá ṣe ẹ jẹ́ kó jẹ́ òkú òru nísìnyí. Nǹkan tó gbà nìyẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn òkú òru ló gbà lọ́wọ́lọ́wọ́ ń sìn kò gba ariwo kọ́ rárá. Ariwo kọ́ rárá. Kọ́ má gbóòórùn ẹ̀ ká má gbóòórùn ẹ̀ rárá òun gangan ló lọ lọ́wọ́. Now opinion ti tèmi. 3 rules you must keep when dealing with Fulani bandits and kidnappers. Number 1, do not record a video of what you are doing with them because it will stir people's emotions. Number 2, make sure none of them escape. Let every one of them go down because anyone that escapes will tell the story. Number 3, keep the secret for yourself. Even the elders of your village, keep the secret. Save your brothers from the village from being a victim of this lawless government by sharing these videos to them. DSS ọ̀gá wọn tó sọ̀rọ̀ tó sọ gbogbo ẹ̀ ọmọ Yorùbá mélòó ló ní bóyá bíi 20 nínú wa ló kù tá lè bọ́ síta tó bá dé oníkálukú ti sájà forí ẹja fojú everybody ṣe. Àníkó táwọn Fúlàní máa ṣe nìyẹn. Ókè nísìnyí gan gbogbo nǹkan tí DSS tó sọ yẹn èèyàn mélòó ló gbọ́? Mo ń béèrè ni. A tún gbé fídíò yẹn wá náà again.
èèyàn mélòó ló gbọ́ nínú àwọn èèyàn títí wa? Ṣáwọn tó ti ẹ̀ rí data, ṣáwọn tó ti ẹ̀ rò tó jẹ́ pé oúnjẹ ọjọ́ kan náà fi ń ṣe oúnjẹ ọjọ́ méjì ńsìn. Mo bá èèyàn kan sọ̀rọ̀ lánàá, ó ní ẹ̀ẹ̀kan láàárín ọ̀sẹ̀ méjì àwọn dẹ̀ ń se ọbẹ̀ omi ọbẹ̀ láti jẹ. Nísìnyí bóyá kán gba spaghetti, ẹni olówó gan ló ń rà. Gàrí gan, bọ̀ gàrí yẹn ló wá dàbí pé ó jẹ́ bí kiní tán wá ti in short. Now, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, ẹ̀yin ẹlẹgbẹ́ mi, mo mọ̀ wípé wọ́n máa bẹ̀rẹ̀ láti ibì kan ni kó tó di wípé ó jẹ́. Remember, this Boko Haram issue started since 2012, and I was in the military intelligence that time. We arrested those people. It is my organization that actually conducts interrogation and interview. And they mention names. You can't come on air and start mentioning names of people that are presently in government now that I know, presently in government, that the boys that we arrested mentioned. Some of them are governors now. Some of them are in the Senate. Some of them are in Asu Rock. The intention is to Islamize Nigeria and practice Sharia. And it doesn't matter if some people die. It doesn't matter if you're embarrassed. It doesn't matter if our economy has degenerated. Look at the interest rate. Look at the inflation rate. Look at the debt profile of Nigeria. They don't care. As long as at the end, Quran is at the sea. So some people in this country have this mindset. In addition to that, Sharia is on our neck, and that is in the public space. 12 core northern states, Sharia run. Now, can I ask you as I begin to close, which country in the world do you see two laws side by side running the country? Tell me any country in the world. The northern part is in penal code. The southern is ruled by criminal code. Two laws. And the only reason they have not pronounced Nigeria a Sharia nation, just one reason. They have not fully captured Southwest. And you have heard in the last few days, the Sharia fire in Southwest. Backed up from the Sultanate. An agenda is going on to Islamize this country. And it's not a hidden fact. To the outside world, Nigeria is a Muslim nation. Nigerian constitution is a Muslim constitution. Telling ourselves the truth, except we want to sleep. Please, I want it written down that God sent one of you to tell the truth. Whether we are going to be able to do it or not is left for us. But the truth is, except we put the sole of our feet in the governance of this nation, prayer is good, we continue to pray. Fasting is good, we continue to fast. Teaching moral is good. Let me just read this out to you. I have 1 minute 36 seconds. Sharia is mentioned in Nigerian Constitution 73 times. Islam 28 times. Grand Qadi 54 times. Muslim 10 times. In the Nigerian Constitution of 1999, as amended, as they used to say, I told you that constitution should be trashed. It's a lie. There is no single mention of Christ, no single mention of Christian, no single mention of Christianity, no single mention of church. Then I ask you, is Nigeria a secular state? Is Nigeria a secular state? Constitutionally, Nigeria is an Islamic state. I have told us we need, our educational system is Islamized. I remember the problem in Kwara. Some of us remember the problem in Kwara when Christian schools were taken over. And they asked the governor of Kwara State, you get to a school of 48 teachers, 40 are Muslims, only 8 are Christians. And those 8 are to teach BK. You get a church of 60 teachers, 55 are Muslims, only 5 are Christians. Then they asked the governor, is this fair? He said, I know it is not fair, but that was what I meant. That was what I meant. That's what is going on, sir. Please, let's wake up. This also we ought to do without leaving the others undone. Bọ́ síbì kan gbọ́ kàn jẹ́ wípé àwọn tó kù báwọn pípù yẹn kan ṣe kéré tó ṣe rí gbogbo àwa tá a pọ̀ yẹn cowards òun ló pọ̀ jù nínú wa, including látọ̀dọ̀ àwọn olórí látọ̀dọ̀ Tinubu gan, because Tinubu gan mọ̀ ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn governors wa náà dẹ̀ mọ̀,
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run between me and you, kí ló lè fa irú ìbẹ̀rù tó yìí ní ọ̀dọ̀ àwọn pípù yẹn sí gbogbo nǹkan tó ń pè ní Nàìjíríà? Kò yé mi, kò yé mi jẹ́ kò yé mi. Ẹ bá mi fílẹ̀ nínú comment section. Ẹ má jẹ́ kí n gbà wá ní àkókò, gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe. Ẹ jẹ́ kí n sáré lọ gbé àwọn fídíò náà wá. Ó kù kí àwọn gómìnà kan bẹ̀rẹ̀ kan dọ̀bálẹ̀ sí kí àwọn Fúlàní kan máa gbé ẹsẹ̀ lé wọn lórí kọjá, kan dẹ̀ máa ṣe fídíò ẹ̀ kan máa jù síta. Condition ló ń gbé sílẹ̀, condition ló ń gbé síta. Condition ẹ̀ lè tú lágbára. Tó dẹ̀ jẹ́ wípé bí ogún bí ọgbọ̀n bí gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ nísàlẹ̀ ń bí. Tá a rí nǹkan kan, tá a gbọ́ nǹkan kan. Bọ̀ táwọn sọ wípé kí ló ń jẹ́ bẹ́ẹ̀? The Edo State government had apologized for the buying of those Fulani herdsmen in Urome, Edo State last week. The Northerners accepted the apologies, but they said it wasn't good enough. They are instructing the Edo State government to arrest every single person that was involved in the buying of those Fulani herdsmen, persecute them, and then put them in prison. Otherwise, the Northerners would start attacking all the Southerners in the north. Now, the Southerners are equally saying, bring on the fight. Gone are those days when we were scared of you. Gone are those days when the Southerners and the Westerners were afraid of the Fulanis. This time around, they are going to fight fire with fire. They are ready to take on the Fulani, whichever way possible. I also heard today that the Fulani herdsmen are running over farmland, occupying homes and also schools in Enugu State, a town called Eha Amafu, and the state governor is not saying anything. The state governor is quiet about the matter. I also found out today about the Owo attack, the Ondo State attack, when the Fulanis attacked a church and by over 40 people, including children and women. Up till today, the 3rd of April 2025, not a single Fulani person is in jail. Not a single Fulani person was arrested. No more updates from the police, from the government, or from the security service. The case just disappeared just like that. All the attack apparently that had happened in the south and the west from the Fulanis, not a single one of them had been arrested or persecuted or in jail today. But now, the Northerners are requesting and asking for Edo State government to arrest every single one of the mob that was involved in the incident that happened in Urome last week. Yeah? Seriously? Arrest my case. I told you guys this is going to be a whole lot of mess. I made a video about this, I think a couple of videos, and I was attacked left and right. I told you guys it is going to cause a whole lot of mess. Did I not say that? But here we are. There is now riot amongst police and indigenes of Edo State and up north. Everything is just a whole lot of mess. But can I ask you a question? This video is not to point finger or to try to pin fault at anybody. I'm just trying to make a point. Why would the Fulanis be demanding for the arrest of those mobs when every single attack that have been caused by Fulanis in the last how many years, God knows, not a single one of them had been arrested or put in prison. But yet they are demanding otherwise. But again, like I said, arrest my case. But Nigerian people, let me ask you guys a question. How come the Fulani is running you
in Nigeria? How come the Fulanis are the one running Nigeria? And all of you come to social media and come and show gra 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 gra. Fulani, they control you now. The comment section is open. Nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ o. Àwọn pípù yẹn ṣe mọ̀ wípé surname wọn ni wípé forgive wọn dey forget. Wọ́n kàn máa fẹnu sọ ni o. Àti lọ gbé fídíò yẹn wá. Kò sí nǹkan táwọn olórí wọn tán lè sọ. Ṣé rí gbogbo àwọn tó ń rìn kiri nínú oko yẹn, ó yìí máa tẹ́fẹ̀ẹ́ inú wọn. Now, tó wá ní kí oníkálukú kó máa defend ara ẹ̀. Kéèyàn oníkálukú máa defend ara ẹ̀. Ọmọ Yorùbá, àánú ràn mí ṣe mí. Ìgbà tó tiẹ̀ jẹ́ wípé Christians living in northern Nigeria are being threatened as we speak. Muslims in northern Nigeria want to kill the Christians in northern Nigeria. Duk wani bahaushen mu da sai yana kudu tattaro ya dawo gida yaki za a yi fa in qataluukum faqtuluhum kadhalika jazaa'ul kafirin. Na rantse muku da girman Allah idan ku faɗa kuke mu da ma muna sakkwato kuma sakkwato ne tushen farawa. Mu za mu fara sai ku karasa din. Mu za mu taso rigima insha Allah daga ƙarshe sai ku kama mana idan za ku iya kama mana. Ku bari ku ji za mu kashe ku. Na rantse muku da girman Allah ni a shirye nake duk wanda yake jin ya shirya yanzu ya mun magana mu je mu tattauna mu sami tun mu ga yaushe wata rana za mu fita operation. Tunda haka kuke so a yi tunda haka kuke so a yi sai a yi daga nan Sokoto za mu fara kona su muna fara kashe su tukunna sai Kano a dauka daga nan a wuce Jos duk inda wani kafiri yake za mu kwalkwalo shi mu yanka shi wallahi za mu kwalkwalo shi mu yanka shi yawa wannan shine gobe sallah ko bikin sallan ma ba za a yi ba bikin sallan ma ba za a yi ba. Muslims in northern Nigeria want to kill the Christians in northern Nigeria. I am saying this thing now. If you need to forward this message to security agencies, if they are pretending that they don't know what is happening on the social media, forward it to them. I have gotten death threats for simply coming out to talk about the Uromi killing. I wasn't justifying it though. I said it is wrong. And somebody said, if they blow whistle, he will kill me first. Because I am a Christian. And because people who killed their brothers in Uromi are Christians. Who told you that Uromi does not have a mixture of Christian and Muslims? These are the conversations that we need to have in northern Nigeria. I try to promote peaceful coexistence in northern Nigeria, showcase the most beautiful part of northern Nigeria in the best way I can. But in situations like this, I will lend my voice to say the Muslims in northern Nigeria are not doing justice to this. I see a lot of you come out to say this is condemnable. Oh yes, the government should take action. You are giving the government ultimatum to take action. It is good. It is fantastic. Can you also torchlight those Muslims who are inciting violence in their localities? We who live in comfortable areas, who do not live in the slums, are not going to face most of these things. But people who will face it are those ones who live in the slums. Before security agencies get to them, things beyond our control would have happened. People come out now with knives on social media to say they are going to kill Christians. And I'm not seeing anybody say anything about it. Nobody is justifying the killing in Uromi. I did not justify it, but I was said, like, people... is here on my comment section. I will post some of them so you can see. Welding knives and saying they are ready. Ready to do what? Gone are those days that in northern Nigeria you have religious crisis. Now, it can never happen again. That one-sided, people are going to be killing another person to a lie. No, it's gone. It's gone. In Plateau State, it has happened. In Kano, it has happened. The very moment you hear an event happen in one place, it picks up in northern Nigeria. Because our people are not educated. They don't even know what's happening. The very moment somebody just tell them, see, they've killed people somewhere, they are trying to attack Islam, finish. People are fighting. A lot of Christians are afraid to live within some communities in northern Nigeria. Because any small thing now, they will come and kill you. Oh, we'll come and kill you, we'll come and kill you. I've lived 6 years in Kano. I live peacefully with Muslims. These ones I'm seeing on TikTok, I don't see them because me and them do not mingle in the same circle. But I see them on TikTok here. And guess what? There are people who are within their localities, who are Christians, that are vulnerable.
Nigerian government, this is them for you to take action. No? Don't sit down, fold your arms until this thing happens. These people do not understand we are taking action. These people do not understand we are taking. Go out and clear warning. Say, don't come out to do anything. That's what we want. I beg, let this message spread. The lives of Christians in northern Nigeria is in danger. And one thing I know that is going to happen is there's going to be a retaliation, because if Muslims start to attack Christians in northern Nigeria, Christians will retaliate. Please, let us do the needful. There are a lot of things we need to uncover about northern Nigeria. I am trying every day, one topic at a time, to educate people about northern Nigeria. But one thing I'm telling you for now, this is a whistle blowing. This is fire alarm. Do with this information what you will. I don't talk my own. Ẹ̀sìn ló pín wá, tọwọ́ sí wa lọ́pọ̀lọ́, wọ́n fi rù wá, wọ́n fi pín wá. Ní rùsìn tó jẹ́ wípé ká nílé máa sọ, kálejò máa sọ, kí pásítọ̀ máa sọ, kó gbogbo everybody kó máa sọ wípé ọ̀rọ̀ ìjà, ọ̀rọ̀ wípé ṣé àwọn. Àwọn àlùmọ́gà tó kẹ́ máa sọ tí ẹ máa retí kẹ́ ẹ máa da inú òun yẹn, tẹ́ bá tún wí wọ́tàwọ̀tà lẹ́yìn lé ìtẹ́ kan máa bùkún yóò. Wọ́n yára yàtọ̀ tán, wọ́n máa fẹ́lẹ́ ìṣe wọ́n ní fún mufti wo ni. Mufti wo ìwọ ọ̀gbẹ́ni mufti wo wọ́n fi ṣe wọ́n ní fún ọ ni. Láti máa wá sọ gbàgàgbàgà tí ọmọ yẹn tí mo dírú kọ́ ni, tí wọ́n bẹ̀rù lẹ̀ tí wọ́n làágùn kọ́, tí wọ́n sọ fún gbogbo ayé pé báyìí ni ẹ wá dá àwọn síta máa rí kàtàkàtà, a máa wá dákẹ́ torí káwọn ẹlẹ́sìn tí èsì mùsùlùmí tá a ti dọ̀pọ̀ social media ká máa sọ pé àwọn mùsùlùmí tún dẹ́sìn ara wọn lẹ̀. Ló mú ọmọ adákẹ́ fún ilé ọjọ́ yìí, kì í ṣe pé àdínlá káyà bá àwọn tá a sọ̀kọ̀ tábàjọ́ tẹ̀sẹ̀ bọ́ gbogbo ń tẹ̀lé pé ẹ̀mọ́ ní kéwù yẹn á fi ọlọ́ọ̀ṣẹ́ sí wẹ́wẹ́. Báwo ni wọ́n ṣe fẹ́ sọ bẹ́ẹ̀ ni mufti gbogbo ilẹ̀ Yorùbá kò dẹ̀ sí lẹ́yìn torí ẹ̀ bá wọn jà nítorí tọ́lọ́run. Tẹ́ ẹ bá fẹ́ bá yẹn jà ó gbọ́dọ̀ jẹ́ ní títorí tọ́lọ́run. Tẹ́ ẹ bá fẹ́ fẹ́ràn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ ní títorí tọ́lọ́run. Nígbà yìí nítorí ẹ̀ bá mùdírù jà ní pé wọn gbà pé ẹ̀yin ni mufti ilẹ̀ Yorùbá. Ní tí wọ́n ti gbàdé wọn fẹ́ kí wàhálà bẹ́ẹ̀lẹ̀ láàrin ìlú ni. Torí tí wàhálà bá dé tẹ́kọ̀ fèkì náà lẹ́tí látùsí bá nàlẹ́tí náà sọ́dà mú kùn hàṣà. Tí wàhálà bá dé ẹni tó bẹ̀rẹ̀ ogun tẹ́ bá lajú rẹ̀ tẹ́ tètè panẹ̀ tó bá ti padà ya apá gbogbo ayé òní ká àti pa iná yẹn. Níbo ni o ti wà nínú tẹ̀lé Yorùbá pé ọba kan fẹ́ nìkan jẹ́ muftiri. Tí gbogbo wa lè dákẹ́ tẹ̀lé tó á dàrí ni. Tí wọ́n sọ pé àrètí ní gbogbo wa ni. Tí ọba alákẹ́fẹ́ nìkan jẹ́ muftiri ni. Tó wá jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá. Àbí ọba Èkó ló fìyàn jẹ́ muftiri ni. Tó wá jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ má jà fa aṣọ yìí yàmọ́ yín lára. Ẹni títí ẹ dé lẹ́ni lẹ́bi ṣe yẹ̀yẹ́ kílẹ̀ mọ̀ tí ó gbẹ̀yẹ̀ yín. Kílẹ̀ mọ̀ tí ó gbẹ̀yẹ̀ yín, ẹni títí ẹ dé lẹ́bi ṣe yẹ̀yẹ́. Ẹni tó kó sínú ogun tó tó bá àwọn tó tó yọnú ẹ̀. Ẹni tó kó sínú ogun tó tó bá àwọn tó tó yọnú ẹ̀. Inna Allaha la yudi'u ajra al-muhsinin, innahu minal muhsinin. Bàbá mo dírò ìmọ̀kẹ́ ọ̀sẹ̀ ní nínú ẹni rẹ̀ ni wọ́n jẹ́. Bí bàbá jẹ́ ẹni rẹ̀ ni ṣóògùn lè yọ̀yọ̀ kó nu ewu tí wọ́n kó sí ẹ̀. Gbogbo ogun tẹ́ kó papọ̀ mọ́tì àti ṣèkìtàní àti ti yìnyíyà àti ti gbogbo ìran ogun sìkìríyà ìdán tẹ́ kó kalẹ̀ bá bàbá wọn. Àti gbogbo ìtọ́jú tọ́jú sọ. Tẹ́ ẹ̀ tún sọ sọ́lẹ̀. Tẹ́ ẹ̀ bá wà ní kàndíjà tó bá ń gbọ́n tí ò da kò yẹ kó improvement wà níbi ẹ̀ tiẹ̀. Wọ́n torí pé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run ní máa lọ àtàwọn alákọ̀ọ́kọ̀ kọ́tìlà ẹ máa lọ wà tọ́lọ́run bàrẹ̀ mú wà pẹ̀lú yín. Ọlọ́run sọ fún àlẹ́ lórí bẹ́ẹ̀ ni pé mo wà pẹ̀lú ẹ̀. Ó tún sọ fún bàbá mi nínú bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú ẹ̀. Ẹ wá ń dìde ìpínlẹ̀ ayé àbábà níjọ́ ọdún dákejì ọdún síra wọn jọ́ ọ̀làṣọ ọdún náà. Monday. Mufti tí ò tan láìfù nítorí kó fẹ́ kó ayé lẹ́kọ̀ọ́. Mufti tí ò tan láìfù nítorí kó fẹ́ kó ayé lẹ́kọ̀ọ́ ò tan láìfù. Wọ́n ń tan láìfù pé torí bẹ́ẹ̀ nìkan sọdún Monday. Gbogbo Adam Islami alágbàáyé ẹ̀ mọ iye àwọn tó sọdún ní Monday. Èyí náà tó sọ̀rọ̀ ẹ̀ tó múra yín ẹni sáwọn sọ pé àwọn tọrọ àforíjì nǹkan tí sàwọn bá sọ bẹ́ẹ̀ nǹkan sọ̀rọ̀ yẹn ni kí ni sàwọn borí wọn kí náà borí o. Kí náà borí o. Tí wọ́n fi ṣe ọjọ́ mú. Tí wọ́n fi ṣe ọjọ́ mú. Ẹni wá ti ṣe ọjọ́ mú lẹ́ẹ̀kan rí tó bá àlè fi taratara gbára lé. Bẹ́ẹ̀ni tó bá fi ṣe ọjọ́ mú lẹ́ẹ̀kan rí àlè fi taratara gbára lé mọ́. Àwọn ni òye kọ́ ṣe ọjọ́ mú. Kí ló tí ẹ̀ ń fi ẹ̀dùn ọkàn bọ́ àdì ọkàn bú bá ilé wa jà. Tẹ́wọ́n ni ẹ fẹ́ràn ni wa. Ẹ̀wọ́n ní pé tó bá ti lo tiẹ̀ tán tí ó sàbá lóògùn síbẹ̀. Ẹ̀yin àti ta ní mo lẹ́ ti ń tò tá lọ wí bẹ́ẹ̀. Ọlọ́run ló yan mòdìrú síbẹ̀ ni. Àdé ìyẹn yẹn síbẹ̀. Tó bá jẹ́ ìyàn ló fẹ́ yẹn ni kò ní kan bàbá yẹn. Àìmọye ẹni tí a rò pé yẹ kó dúró tí ò dúró. Àìmọye ẹ̀yin náà tẹ wà ń ta ta rò pé èèyàn ní tẹ́ kì í ṣe èèyàn. Kò sì retí ẹnìkan Ọlọ́run ni bàbá yẹn retí. Nkí wáyé mọ̀ yàtọ̀ wọ́n kọ́ lọ láì fọwọ́ àfọ̀. Ọlọ́run gbogbo ẹni tó bá ti lè gbára lóhùn Ọlọ́run òun ó dúró tó pẹ̀lú tọ̀hún ni. Ẹ lọ jẹ́ kí lè jẹ́ last morning kẹ́mẹ́ yàtọ̀ gbọ́n kankan mọ́ nípa àwọn animal bàbá tí ọdún níjọ Monday sọ fún wa pé jọ Monday ọgbọ̀n làágbà kò sọ pé àgbà 31. Ọgbọ̀n làágbà kò sọ pé àgbà 31. Tí àwọn olùbàdàn pé mọ́kànlélọ́gbọ̀n làágbà àwọn náà ó gbọ́n lè gbé àkàlà kí ló dé. Ṣùgbọ́n wọ́n ti nílẹ̀. Ànábì ò sọ bẹ́ẹ̀ fún wa. Sánábì ò sọ pé ká gbọ̀gbọ̀n ni. In gumma alaykum fakmilu al-iddata 30. Tó bá ti di pé ẹ̀ bá rí ẹ jẹ́ kó pé ọgbọ̀n tẹ́ máa gbà.
ẹ lè gba àwẹ̀ kó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n tàbí kó jọ́gbọ̀n bàbá mi yóò sọ fún akábà 28 rí àìmọye mùmíní tí ó gbàwẹ̀ ẹ̀rí nǹkan ṣe sí àìmọye mùmíní tó gbàwẹ̀ tí orí nǹkan fi ṣí ni ẹ̀rí nǹkan ṣe sí ẹ̀ta láti torí ẹ̀ bájọba sọ̀rọ̀ ẹ̀rú ń bá yín fún jọba gbogbo ìlú náà ló bá láti gbogbo tí jọba ń ṣe tó kù jẹ káàtó ẹ̀rọ ọ̀sọ́ sí ẹ̀ wá ní wọn tẹ̀lé àṣẹ sùlùtọ́ nítorí ẹ̀ náà ẹ̀ tó àti lè tẹ̀lé àṣẹ tẹ́yìn tẹ̀lé sùlùtọ́ lè ṣe nítorí àbòsí kẹfẹ́ ṣe ẹ̀yìn wà ní tó tẹ̀lé sùlùtọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ tó pé sùlùtọ́ rí ẹ̀ wá ń wá mi lọ́mọdẹ́sẹ̀ lónìí nítorí àti bàbá mi dìlújà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ṣe ìsìláàmù ní ẹyọ kan ọba tó ní wá gẹ́ni tó ń bá fẹ́ ká jẹ́ ẹyọ kan lórí àti bẹ́ẹ̀ ọba tó ní wá kan onígbò máa bẹ́ẹ̀ ká jẹ́ ẹyọ kan ni òun. wọ́n tẹ̀ ń sọ nìyẹn wípé ẹ má sọ̀rọ̀ kínní o wọ́n máa rò pé àwọn oníṣẹ́ ọ̀rọ̀ ìṣeéṣe kọ́ lélẹ̀ ọ̀rọ̀ orísun wa ọ̀rọ̀ think Yorùbá first ni kájẹ tó lè think first ó dìgbà tá a bá ronú dáadáa tá a bá ronú pé mi àti ẹ ò bá jẹ oníṣàngó ò bá jẹ Christian mi àti ọmọ ìyá gọgànjọ ni wá but tí a bá kọ́kọ́ ṣe think Yorùbá first a lè wà lójú kan náà ó ti ṣẹlẹ̀ sí wa láti correct ẹ̀ because nǹkan tó lè fi wà lójú kan náà tó lè ṣe think Yorùbá first kí n kọ́kọ́ mọ̀ wípé ìjọ́mọ ẹni yẹn ó jẹ mí lógún ẹ̀sìn mi ò ní kí n yẹn lára ẹ̀sìn mi ò ní kí n hate ẹ ẹ̀sìn mi ò rí ẹ wọ́n ti sáyẹ̀nsì àìmọ̀bọ̀ àwọn ẹ̀sìn tó ń gbé wá fún wa gbogbo àwọn nǹkan yẹn ló ní kọ́má ohun tí gbájá bá rorí wa wípé ha ok ẹ̀sìn yìí wù mí ṣe ẹ̀sìn yìí ni màá ṣe bọ́ mi ò ní ta ìran mi sọnù ìran mi lélẹ́yìí mú ẹ̀sìn yẹn ní kó ta ìran ẹ̀ sọnù ní wọṣọ ìlú wọn lóúnjẹ ìlú wọn rìnrìn bíi tiwọn kírun bíi tiwọn ṣe kinní kan bíi tiwọn àwọn ò tiẹ̀ wá ya wèrè àti rìn tó ètò áfíríkà yà wọ́n gbà ju kinní lọ ṣe rí àwọn tó ń lọ sí àjíṣẹ́ ní bọ́n ṣe ń ṣe bí ẹni tó ń da nǹkan sí lára mo fẹ́ kinní kan o mo fẹ́ lówó bíi Dangote o máa gbé díẹ̀ wá ní máa ń gbé ìjẹyọ kan máa tún gbé wá ká tún. ẹbí tó sáwọn Muhammadu sí abakiri ẹbí tó sì wọ́n sí ẹbí tó sì Muhammadu sí gbàdúrà. ẹbí tó sáwọn Muhammadu sí ẹbí tó sáwọn jagunjagun sí jagunjagun yàtọ̀ sójú ọdẹ ẹbí tó sáwọn Muhammadu sí yìí nínú bàrẹ ẹbí tó sáwọn Muhammadu sí. tó wò wípé kẹ́ ẹ lè mọ̀ wípé ó tọwọ́ bọ̀ wá lórí gan òkè olúmọ àlọbẹ ká sọ wípé ibi táwọn jagunjagun wọlé sí leléyìí ká lọ gbogbo bẹ̀ náà ní ẹ gbọ́dọ̀ lọ wọn ní ẹ gbọ́dọ̀ lọ ní gbogbo ibẹ̀ yẹn ọ̀nà àánú ta ló lọ dé rí bèbí ti ṣẹ́jú now let's go there God bless you. ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta tíbikíbi tí fídíò mi bá ti débẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi Owolabi Money TV ẹ bá mi subscribe mo need more subscription lórí YouTube channel tó bá ti ń wo àwọn fídíò mi jọ̀ọ́ bá mi lọ subscribe sórí YouTube channel Owolabi Money TV ẹ máa rí àwọn fídíò oríṣiríṣi tí mo ti post síbẹ̀ so ẹ jọ̀ọ́ láàárọ̀ yìí mo máa sáré sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ kí àwa tí a jẹ́ ọmọ Yorùbá ká jọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò ká gbé sọ́pọlọ ká béèrè lọ́wọ́ ara wa pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá ń sìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí àwọn ẹ̀sìn gbogbo ẹ̀sìn tí mo máa sọ̀rọ̀ lẹ́nìí mo máa sọ̀rọ̀ lórí ẹ̀sìn méjèèjì ni torí mo rí àwọn question tí ẹnìkan béèrè lọ́wọ́ mi pé kí ló yẹ kéèyàn máa ṣe téèyàn bá fẹ́ rí ojú rere Olódùmarè àbí téèyàn bá fẹ́ rí ojú rere Ọlọ́run nígbà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ìsìlámù pé ẹ̀sìn ìsìlámù ó ń da ayé rú ni kì í ṣe pé à ń sọ bẹ́ẹ̀ pé ó ń da ayé rú bó ṣe rí nìyẹn ẹ̀sìn kìrìsìtẹ́nì báwo ló ṣe máa dáhùn pápápá ní ilẹ̀ Yorùbá mo máa tún sọ nínú àwọn fídíò mi ní gbogbo àgbáyé ṣé a ní ìwúlò ẹ̀sìn kó ló dúpẹ́ asúnmọ́ Ọlọ́run a ní ìjẹ̀sìn kankan ká tó súbẹ́ Elédùmarè kì í ṣe pé òní mọ̀ pé Ọlọ́run wà Ọlọ́run ń bẹ
ṣùgbọ́n báwo ló ṣe lè súnmọ́ Elédùmarè òun ni pé kó o jí láàárọ̀ kùtù kó o gbàdúrà sí orí ẹ sí ẹlẹ́dàá ẹ ní èdè ẹ ní ọ̀nà tó mú. ẹ jẹ́ n tí tó sọ fún gbogbo wa ẹni tó àwọn tó ń mẹ́sẹ̀jì mi tó o bá jí láàárọ̀ kùtùkùtù gbá orí ẹ mú pé àwọn ọmọ ẹjọ́ bá wọn sọ̀rọ̀ ìyànjú bí àwọn baba wa ṣe ń ṣe nìyẹn kí ẹ̀sìn tó wá da gbogbo ayé rú ń sìn. ó ní gbọ́nà àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún wa gbogbo ẹ̀yin tó bá ń ṣe ẹ̀sìn mùsùlùmí especially kò sẹ́ni tó ń ṣe ẹ̀sìn yẹn ẹni ẹ̀sìn tẹ́yìn bá tẹ̀ ń sìn tó bá ti jẹ́ pé ẹ̀sìn ó máa ń yí ọpọlọ èèyàn sí òdì ni. nígbà téèyàn bá ka àdìtì tí àdìtì wa ń sọ fún ẹ wípé ìyá tó bí ẹ lọ́mọ ìyá tó tọ́jú ẹ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí wọ́n ní ìyá náà tí ò bá ti jẹ́ kó ṣe ẹ̀sìn mùsùlùmí ní àdìtì ló wà o wọ́n ní kó lọ ra mílíkì agolo 6 kó lọ kó fún ìyá ẹ pé ọmú tó mu ní àyà ẹ ó ti sá padà fún nìyẹn. ẹ̀yin èèyàn mi ẹjá gbé sọ́pọlọ kẹ wá sọ fún mi wípé Elédùmarè tèmi pẹ̀lú yín mọ̀ nílẹ̀ Yorùbá ló ń sọrú ọ̀rọ̀ yẹn. ṣẹ́rí tí èèyàn bá ń sọ̀rọ̀ ẹ̀sìn nígbà míì ẹlòmíì máa ń gbé fà wọn kì í ronú sí. ìwé tí mo kà ní mo máa sọ fún àwọn èèyàn àwọn ẹlòmíì máa ẹ̀sìn méjèèjì ni mo ṣe inú ẹ̀sìn kìrìsìtẹ́nì mo ṣe Islam. èmi fúnra mi ni mo wá jókòó mo wá lọ ka àwọn ìwé yẹn fúnra ara mi lẹ́sẹẹsẹ pé ṣé lè tọ̀nà ṣé lè yóò tọ̀nà kò sẹ́ni tó sọ fún mi kò ní pé bóyá ó ní nǹkan kan. nígbà tèmi náà wá jókòó tí mo wá ń kà á ni mo rí pé àwọn eléyìí kò make sense. nínú àlùkùránì bí kan tí mo máa ń sọ Allah ní ilẹ̀ Lárúbáwá ó ń sọ fún nínú àlùkùránì wípé àwọn kan ti wà tó ń bọ̀ wọn ti délé ayé ẹ máa gbọ́ mi o ìwọ tó bá wo fídíò mi kó wá fọkọ lọ sí. àwọn kan ti wà tó yẹ pé òun Allah ni o kì í ṣe Elédùmarè tẹ́tẹ́ mi mọ́ o tóun ti dá o ọmọ náà ni wọ́n o látọ̀run o láti bẹ̀bẹ̀rẹ̀ di bàbá wọn kó tó di àwọn ọmọ gan náà ti jọ ọmọ náà kí ìgbà tí àwọn ti lóyún wọn sínú náà ti di ọmọ náà. ṣé Elédùmarè tèmi pẹ̀lú yín sì lè sọ̀rọ̀ ẹ̀? ṣé òkè Allah yẹn ló tún wá sọ wípé òun wá pè èèyàn kan láṣẹ Allah ló ti dẹ́nìyẹn lọ́mọ náà gbogbo ìwà burúkú tẹ́nìyẹn wà Allah yẹn ló ti gbogbo fún un kí la wá ń bú àṣetánì fún. mo máa ń béèrè question ni ṣé àṣetánì ló yẹ ká máa ṣépè fún ni àbí Allah? nítorí kí ni Allah lòun lọ bá afinimọ̀nà Allah ní òun ní ẹni tó ń ṣìyàn lọ́nà Allah ní ẹni tóun bá dẹ̀ ti ṣì lọ́nà kò sẹ́ni tó lè dá padà. ìrònú iṣẹ́ rí gbogbo àwọn nǹkan tí mò ń sọ èmi ò sọ nípa mi ò sọ níròrí kí n fi bẹ̀sìn jẹ́ kì í pé mò ń sọ níròrí pé mo fi ń láti fi kàn yẹ̀yẹ́ no mò ń sọ fún wa wípé àwa tí a fẹ́ wọnú ẹ̀ nígbà tó bá bímọ sìn ìwọ abiyamọ kó máa gbọ́ mi mọ́mọ́ ẹ̀ kúrò nílé kéwú ẹnu mọ́mọ́ yín kan máa kọ́ṣẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín lọ sílé ìwé. nígbà tó bá bímọ sìn tó mọ́mọ́ náà tó ràn lọ lé kéwú tá ń sọ fọ́mọ náà nílé kéwú pé ìwọ ọmọ wa o torí pé ìyá ẹ̀ ò bá ẹ ṣe ẹ̀sìn yẹn o bóyá wóróbo ló ń tà bóyá òun ta orí eku orí ẹja ni bóyá babaláwo ló ń ṣe ni bóyá oníṣègùn ló ń ṣe ni tí wọ́n á sọ fọ́mọ náà pé má bá bàbá ẹ̀ ṣe o ìwọ fúnra rẹ̀ ṣé wọn pé ìwọ fúnra rẹ̀ ló lọ fa ogun yẹn sínú ayé ẹ̀. torí Allah ti sọ wípé ẹni tí ò bá ti ṣe ìsìláàmù ó ní wọn gbọ́dọ̀ bá ṣe nínú àwọn àfáà lè máa sọ fún yín wípé Allah náà ló ní ká fẹ́ràn irọ́ náà pa o. nǹkan tí alukurani sọ fún wa ni wípé ẹni tí mùsùlùmí bá ti fẹ́ràn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló ń bá sọ kì í ṣe ìwọ tó ń ṣẹ̀sìn míì. mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló ń bá sọ kó máa ṣe dáadáa sí. nǹkan táwa ò mọ̀ láàmú when you know things ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn wa kán mọ̀ nípa ẹ̀ ká kígbe fáwọn èèyàn tí ò tí ì mọ̀
gbogbo nǹkan táwa náà ń ṣe yìí bíi pé àfẹ́kílẹ̀ Yorùbá dàrú kó má di pé ó máa dọjọ́ ọ̀la ọmọ máa rí ìyá ẹ̀ á máa sá lọ tí kinní bá ti gbilẹ̀ jù lọ́dọ̀ wa. nǹkan tó sì ń yọ àwa ọmọ Yorùbá ni wípé àdàbí ilẹ̀ Haúsá tó jẹ́ pé wọn ò ní ìyá ọmọ ọdún 3 4 ó ti dà wọ́n sí títì. kí ló ń fà? torí àwọn wèrè ẹ̀sìn tó gbélé wọn lọ́wọ́. nígbà tí ìyá tó bí mi lọ́mọ ń sìn tí àdìtì kan sọ fún mi wípé kí n lọ ra mílíkì kékeré kí n lọ kó fún ìyá mi àgọ́nà nífà pé. mo kí wá sí lẹ́ẹ̀kan ìfẹ́ akọ̀wéjì ọjọ́ ṣe rí mo rò pé gbogbo wa pátápátá láti rí láti ti wo bó ṣe ń lọ. A máa débẹ̀ ó ṣọwọ́ olókùn bẹ́ẹ̀ ni a ní sìn pẹ̀lú òkú ẹ̀. A máa débẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Ẹ bá mi fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé láti bá wa tẹ like. Ọ̀fẹ́ ni now ẹ bá wa tẹ like. Ẹ̀yin tó wá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti bá wa share. Èyí tó ń ṣẹlẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀. Ó gbẹnu tán. God bless you. Bye for now. One love.